Mad, let me do one girl. I think it's hey, I only see a powerful intention. I'm happy to my love. Yeah, no, no. I didn't report me, my dog. I didn't report me, my dog. Tẹ́ ò bá gbàgbé fídíò yìí gan ni ó kó sínú jọ̀gọ̀dí ńlá tó wà o ìyẹn Samlarry balógun ètú ló bá lẹni tí gbogbo ọmọ Nàìjíríà ń pò kìkì ẹ̀ tí wọ́n ń pariwo ẹ̀ gidigidi o lórí ikú tí ó pa Mohbad. Bí iléeṣẹ́ ọlọ́pàá ti ṣe mú Samlarry tó ń ṣàlàyé dáadáa ohun tó mọ̀ nípa ikú ọ̀dọ́mọkùnrin olórin takasúfèé ní ìlérúlọ Promise Emmanuel ọmọ àlọ́ba ẹni tí gbogbo àwọn èèyàn túmọ̀ sí Mohbad. Ariwo táwọn ọmọ Nàìjíríà àti gbogbo àgbáyé ń pa báyìí ni pé àfi kí wọ́n mú Naira Marley náà o kí ọkùnrin wá sọ nípa ohun tó mọ̀ lórí kóòjì tó pa Mohbad gan. Tẹ́ ò bá gbàgbé lọ́wọ́ àṣálẹ́ ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ tó kọjá lọ́wọ́ àwọn ọlọ́pàá ti ọ̀gbẹ́ni balógun ètú ẹni táwọn èèyàn túmọ̀ sí Samlarry ó ti ń bọ̀ láti orílẹ̀-èdè Kenya ni wọ́n ti náwó gan o tó sì ti ń káàbò òròbó lọ́dọ̀ àwọn ọlọ́pàá ohun tó mú máa lépa ẹ̀mí Mohbad kiri títí tí ọlọ́jọ́ fi dé ó lè pé ọkùnrin yìí kò sí ní Nàìjíríà tẹ́lẹ̀ ní kété tí Mohbad kú lójijì ní ariwo láti gba ilé o táwọn èèyàn bẹ̀rẹ̀ sí tọ́ka sáwọn méjèèjì yìí Samlarry àti Naira Marley ẹni tó ní iléeṣẹ́ Marlian Records níbi tí Mohbad ti kọ́ gbé àwo orin ẹ̀ jáde ohun tá a gbọ́ ni pé àwọn méjèèjì náà ní iléeṣẹ́ ọlọ́pàá ti kọ lẹ́tà sí wọ́n ti fìwé pè wọ́n kí wọ́n wá sọ tẹnu wọn lórí ohun tí wọ́n bá mọ̀ nípa ikú Mohbad ní tòdodo fídíò kan ló wà níta o èyí táwọn Samlarry ti kọlu Mohbad àti Zlatan níbi tí wọ́n ti ń ya fídíò lọ́wọ́ èyí àti ọ̀pọ̀lọpọ̀ orin tí ọkùnrin Mohbad yìí kọ láti ṣàlàyé wàhálà àti ìdààmú táwọn ẹ̀kan fojú ẹ̀ rí títí ìṣẹ̀lẹ̀ yìí padà já sí ikú fún un torí ẹ̀gbọ́n ni wọ́n ṣe ń wá Samlarry àti Naira Marley ṣá o Samlarry ti wà lọ́wọ́ ìjọba o iléeṣẹ́ ọlọ́pàá pàpà ti sọ pé ọwọ́ àwọn ti tẹ̀ ẹ́ ó sì ti ń sọ ohun tó mọ̀ nípa ikú Mohbad lágọ̀ọ́ àwọn nínú ìwé kan táwọn èèyàn ń pín kiri báyìí lórí ẹ̀rọ ayélujára èyí tí wọ́n sọ pé Samlarry gan ni ó kọ láti fi wẹ ara ẹ̀ mọ́ pàápàá lórí fídíò tó ń lọ nígboro níbi tí ó ti kọlu Mohbad àti Zlatan nínú ọ̀rọ̀ tí wọ́n ní Samlarry sọ níbẹ̀ ló ti sọ pé òun fún Mohbad ní mílíọ̀nù náírà 2 kó wá kọ orin fóun níbi ayẹyẹ ìrántí òkú ìyá òun onílọ́jọ́ eré Mohbad kò yọjú o nígbà tó ń sì bí léèrè ohun tó mú un má yọjú wá kọrin lẹ́yìn tó ti gba owó mílíọ̀nù 2 náírà lọ́wọ́ òun àlàyé tí Mohbad ṣe fóun ni pé ara òun kò yá ni o àti pé òun sọ fóònù òun nù lásìkò tí àwọn NDLEA tán wá kó gbogbo àwọn nínú ọ̀rọ̀ ẹ̀ náà ló tẹ̀síwájú pé Mohbad kò fún un lówó òun o nígbà tó ń sì gbọ́ pé wáyà fídíò orin kan pẹ̀lú Zlatan ládùúgbò tó ń gbé ìyẹn gan ló mú òun lọ síbi tí wọ́n ti ń ya fídíò yẹn èyí tí àwọn èèyàn pé kiri báyìí láti béèrè gbèsè tí ọkùnrin olóògbé yìí jẹ òun ọkùnrin Samlarry fi kún ọ̀rọ̀ ẹ̀ pé Mohbad kò rówó yẹn sọ padà o òun náà sì ti ń bá tòun lọ òun kò pa o bẹ́ẹ̀ ni ikú ẹ̀ kò ti ọwọ́ òun wá rárá ní ti Naira Marley báyọ̀ ti ṣe ń pariwo pé níṣe ni àwọn ọlọ́pàá gbọ́dọ̀ mú òun náà bẹ́ẹ̀ lòun náà ti fi ohùn ránṣẹ́ o òun tó sì sọ ni pé tí iléeṣẹ́ ọlọ́pàá bá ṣetán láti dáàbò bò òun dáadáa òun náà bọ̀ wá sí Nàìjíríà o láti wá wẹ ara òun mọ́ dáadáa ṣá o àwọn ọlọ́gbọ́n àwọn ọ̀mọ̀ràn wọ́n ti sọ pé òun tó fojú hàn dáadáa ni pé tí Naira Marley kò bá yọjú lẹ́yìn tí wọ́n bá ti fi ìwé pè é tí wọ́n fún un láwọn àsìkò kan tó bá tó kọ̀ tí kò yọjú àwọn ọlọ́pàá kan wà tí wọ́n ń jẹ́ Interpol orílẹ̀-èdè sí orílẹ̀-èdè ni àwọn ti ń ṣiṣẹ́ o wọ́n ní kò sígbà tí wọn kò ní lo irúfẹ́ àwọn ọlọ́pàá yìí láti wọ́ Naira Marley wọ Nàìjíríà bíi ọkọ̀ ojú omi o lọ́jọ́ tí ìjọba bá ṣetán pátápátá láti wọ wá sọ tẹnu ẹ̀ lórí kóòjì tí ó pa ọmọ àlọ́ba ẹ̀ tí gbogbo aráyé túmọ̀ sí Mohbad.